láyé táwà yìí mọ́ná tí ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún wa ní àdísì tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu abanu Muslim wọ́n sọ wípé àdísì náà pọ̀ gan o àmọ́ níbẹ̀ man naffasa an mu'minin kurbah naffasa Allahu anhu kurbatan min kurabi yawmil qiyamah. Abẹ́sà ń sọ ọ̀rọ̀ náà tọ́pọ̀ láwọn ọ̀rọ̀ tó ṣàǹfààní àmọ́ ìta fẹ́ mọ́ bẹ̀rẹ̀ yá mi wọ́n ló sọ wípé man nafasa mu'minin kurba ẹni wọ́n bá mú ilé kókó kan wàhálà kan tí mùsùlùmí tó bọ́ sí tó bá wá tó mú kó fún kí ló jẹ́ sàfẹ́rẹ̀ níbẹ̀ nafasa Allahu anhu kurbatan yawmil qiyamah nafasa Allahu anhu kurbatan min kurabi yawmil qiyamah ọlọ́wọ́ bó mú ìfọ́pẹ́pẹ́ kakó fún jọ gbíndì alkiyama wọ́n túnmọ̀ sí pé láàdá bẹ́ẹ̀bí kéèyàn yọ ọ̀yẹ̀ lọ́fìn wàhálà tó ń bẹ́ẹ̀bẹ̀ Imam Nawawi rahimahullah ta'ala wọ́n sọ yí pé fihi dalilun wọ́n sọ pé hadith ta kàyí yóò fihi dalilun ala khalasil asir min aydil kuffar bimalin yu'ti wọ́n náà wí sọ ní pé àdíṣàkà yìí ó ní bẹ́m̀bẹ̀ o wípé èyàn lè náwó láti fi yọ mùmínì kúrò lábẹ́ kèfèrí pẹ̀lú kéèyàn fáwọn tọ̀hún lówó tí wọ́n fi àwọn ẹni ọlọ́nlẹ̀ wọ́n máa lọ jẹ́ ẹmọ ìyá mi láti tó lé bí oṣù kan ní ìsìn láti gbọ́ wípé àwọn ọmọ ìyá wa kan tí wọ́n lọ ṣe wáàsí ní north wọ́n ń bọ̀ lé ní àwọn èèyàn kan mú wọn ní ń bèèrè owó lórí wọn ẹmọ yá mi àwọn ẹni yìí wọ́n ń bẹ ní bẹ̀rẹ̀dọ̀ ní ìbáyìí wọ́n tí kó ń bẹ báyìí wọ́n fọmọ́ lé wọ́n fayá lé wọ́n fi gbogbo nǹkan wọ́n lẹ̀ lé àwọn ará lé wọn àwọn bẹ́ ti dì ní ìsìn báyìí wọ́n pín wò rí ẹni wọn tí ó jẹ́ olùgbójúlé wọn lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala àwọn náà ní ìsáyìí wọn àmọ́ bẹ́ ti ń gbé àmọ́rú wàhálà ti tó dojú kọ wọn tí ó bá sí fún ọjú pé wọ́n ti ẹ̀mú wọn àwọn kan gbé pamọ́ lọ ilé ọ̀gá wàhálà ní tó ní wọ́n bọ́ bí ọ̀rọ̀ wọn jà sí wọ́n náà bí ọ́ pàwà yọ wọn ìwọ́lọ́ọ̀bá bá ní yọ wọn ẹmọ ìyá mi nígbà máa dí ìsìta wá kà yìí ìdápẹ̀jẹ́ kan kálukú wó ṣiṣẹ́ o ìdápẹ̀jẹ́ kan ṣiṣẹ́ lórí rẹ̀ o àbí sọ wípé ẹlẹ́ bá mú ìfọ́pẹ́pẹ́ kan kúrò fún mùsùlùmí láyé yìí Ọlọ́run mú ìfọ́pẹ́ kúrò fún jọ àlìkìyàmà kún kálùkù wọ́n tó pé Ọlọ́run bò láti rí dákùn ná owó rẹ̀ àyìnàwó láwà yìí wọ́n tó pọ́lọ̀ ń bó ní ọ̀nà kan tó pé a lè fi ráwọn ọmọ ìyáwà ìpadà dákùn mọ́ sàwọn ẹ̀ sí fọ́lọ́run kó fi wá dáadáa fún àríjọ́ alìkìyàmà àti láti fi dáàbòbò ọ̀nà pẹ̀lú Ọlọ́run ẹni ọba yọ mùsùlùmí nínú wàhálà Ọlọ́run mọ́ alápò òfin náà dákùn abẹ́gbẹ́ tó jẹ́ alágbára níbi tẹ́lẹ́nu láti lè báwọn ẹni sọ̀rọ̀ láti lè báwọn kan tí a ń súnmọ́ wọn tí a ń súnmọ́ wọn tí wọ́n fi rìlíìsì àwọn ilé yìí rọrùn àádẹ́kùn sí ó gbìyànjú agbára tọ́lọ́wọ́ fún ọ lọ́wọ́ sì sọ lẹ́sẹ̀ lórí ẹ̀ kọ́ bá ní wọ́n náà bí wọ́n tàwọn ní yìí wọ́n ti fi wọ́n lẹ̀ tí wọ́n lọ mọ́ gbégbé sí àtàlàfíà pẹ̀lú àwọn ará ilé wọn lọ́bàkùnrin jẹ́ ká bọ́nu wàhálà o náà já bọ́ sínú òfin pínpín o gbogbo tó kálukú mẹ́mẹ́ wàhálà lọ́bàá ní mo kúrò lẹ́ẹ̀kan sí ọgbẹ́gbà mùsùlùmí ẹlẹ́kọ̀ọ́ ìjọ yí ká sáré lórí báwọn ọmọ ìyá wa yìí wọ́n ti jáde ń rọrùn wọ́n gbọ́dọ̀ pa wọ́n ọmọ ìyá mi